èyí ni ìtàn Adegoke Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́ẹ̀sì apá kẹrin. Ó dé ẹni tá à ń wí, ó dé orò mọ́nímọ́ní gbéni mì, ó dé ẹni tá à ń wí, ó dé. Kinní kan ni o, Adegoke Adelabu kì í ṣe olóṣèlú láti bẹ̀rẹ̀ o, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ mọ̀ pé òun yóò di olóṣèlú rárá. Àìrí kan ṣe kan, èrè kí la ó jẹ àti ọ̀nà láti wá nǹkan kan máa ṣe ló sọ ọ́ di olóṣèlú. Ó kàn jẹ́ pé nígbà tó débẹ̀ ló di bàbá mọ́ gbogbo àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ni. Kí Adelabu tó dé ní àwọn èèyàn bíi DT Akínbíyì tó padà wá di Olúbàdàn ti wà. Bẹ́ẹ̀ ni àwọn bíi Sàlámì Àgbájé, Abọ́dẹrìn, Ògúnṣọlá, Abáàsì àti àwọn míì bẹ́ẹ̀ gbogbo. Òṣèlú Ìbàdàn ni gbogbo wọn ń ṣe o, ṣùgbọ́n Adelabu kò sí láàrin wọn. Ṣé nígbà náà gbogbo agbára ìjọba àárín Olúbàdàn àtàwọn ìjòyè ẹ̀ ló wà. Àwọn ni wọ́n ń pàṣẹ ìlú, àwọn ni adájọ́, àwọn ni wọ́n ń ṣètò gbogbo. Ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó pàṣẹ láti Èkó pé wọ́n ń gbé òfin tuntun kan bọ̀ níbàdàn, òfin tí yóò yí nǹkan padà, ìjà dé láàrin Olúbàdàn pẹ̀lú àwọn ìjòyè ẹ̀ lápá kan àti ọkùnrin olówó tí wọ́n ń pè ní Sàlámì Àgbájé. Sàlámì Àgbájé yìí, ìlú Èkó ni àwọn bàbá ẹ̀ bí sí níbi ọdún 1880. Kò sì pẹ́ lẹ́yìn náà ni wọ́n mú un wá síbàdàn nígbà tó ṣì wà lọ́mọdé. Kì í ṣe pé ó kàwé o, ṣùgbọ́n bó ti ń dàgbà ló yíjú sí iṣẹ́ okòwò tó sì tún ń kọ́ ara ẹ̀ níwèé lábẹ́lé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló di oníṣòwò ńlá. Kì í ṣe oníṣòwò ńlá nìkan o, ó bẹ̀rẹ̀ sí gba iṣẹ́ ìjọba, ó sì ń ṣe aṣojú àwọn òyìnbó. Bẹ́ẹ̀ ló di kọ̀ǹtrákítọ̀ tó ń bá ìjọba ṣe títì tó sì ń bá ìjọba kọ́lé. Bẹ́ẹ̀ ni owó ọkùnrin náà di ńlá tí ẹnu rẹ̀ sì tólẹ̀ dáadáa. Ìdí sì ni pé ọ̀pọ̀ àwọn èèyàn, pàápàá àwọn ìjòyè, ni wọ́n ń yáwó lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú owó tó ní yìí, kò ṣòro fún láti di olóyè Ìbàdàn. Lójijì sì ni wọ́n fún un ní oyè ìkọ́làbà. Òun náà sì wà nínú ẹni tó lè di Olúbàdàn ní ọjọ́ kan. Àwọn kan sọ pé nítorí pé ó fún Olúbàdàn Alẹ́ṣinlọ́yẹ́ ní ilẹ̀ ní ọjà Dùgbẹ̀ ni wọ́n ṣe fún un nírú oyè bẹ́ẹ̀, nítorí oyè náà kò tọ́ sí i. Lásìkò tí ìjọba wa fẹ́ tún òfin ṣe yìí, tí wọ́n sì fẹ́ gbé ètò òṣèlú tuntun wọ Ìbàdàn ní 1949, Olúbàdàn tuntun Fìjàbí pẹ̀lú àwọn ìjòyè ẹ̀ bẹ̀rẹ̀ ìjà burúkú pẹ̀lú Sàlámì Àgbájé. Ohun tí wọ́n ṣe ń bá a jà ni pé wọ́n fẹ́ yọ ọ́ lóyè, wọ́n fẹ́ kó kúrò nípò tó wà yẹn, kó má di pé nígbà tí ètò òṣèlú tuntun bá dé, òun ni gbogbo agbára Ìbàdàn yóò bọ́ sí lọ́wọ́. Pàápàá nígbà tí àwọn kan ń tẹnumọ́ pé àlejò ni, Èkó ni wọ́n ti gbé e wá tọ́ nìbàdàn. Bí wọ́n bá sì rí Sàlámì Àgbájé yọ kúrò lóyè, ẹnìkan wà tó ti dúró láti gba ipò ẹ̀. Akínpẹ̀lú Òbíṣẹ̀san ni. Òun náà lẹ́nu dáadáa nìbàdàn. Ó sì wà lára àwọn ìjòyè tí wọ́n gbé Àgbájé fo orí wọn kọjá nígbà tí wọ́n fi joyè ìkọ́làbà. Láti ìgbà náà ni Ohun pẹ̀lú Àgbájé sì ti di ọ̀tá ara wọn. Òbíṣẹ̀san yìí ló wà lẹ́yìn àwọn ìjòyè. Òun ni igi lẹ́yìn ọgbà wọn, nítorí Olúbàdàn fúnra ẹ̀ kò fẹ́ kí àwọn òyìnbó mọ̀ pé òun lọ́wọ́ sí wàhálà àti ìjà tí àwọn olóyè ń bá Àgbájé jà. Ṣé ariwo tí wọ́n ń pa ni pé Sàlámì Àgbájé ń jẹ àjẹpajúdé èrè nídìí ọjà, ó sì ń rí àwọn aráàlú jẹ, ìyẹn làwọn ṣe fẹ́ yọ ọ́ nípò tó wà. Ṣùgbọ́n wọn ò lè dá Àgbájé yọ nípò ẹ̀ o, àfi bí òyìnbó bá fọwọ́ sí, nítorí adájọ́ ilé ẹjọ́ ìbílẹ̀ lòun fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ló sì jẹ́ aṣojú àwọn òyìnbó. Bẹ́ẹ̀ bí wọ́n bá lè rí yọ kúrò nípò ìkọ́làbà, gbogbo èyí náà ni wọn yóò gbà kúrò lọ́wọ́ ẹ̀. Wàhálà tó wá wà níbẹ̀ ni pé òyìnbó ò gbọ́ Yorùbá, àwọn ìjòyè ò gbóyìnbó. Òbíṣẹ̀san tó gbóyìnbó, òyìnbó ẹ̀ kò tó ohun tí yóò fi kọ̀wé ńlá sí òyìnbó pé àwọn aráàlú kò fẹ́ràn Àgbájé mọ́. Kò sí ìkankan nínú àwọn ìjòyè tó lè kọ̀wé. Olúbàdàn fúnra ẹ̀ pàápàá kò lè kọ́. Bẹ́ẹ̀ wọ́n ń fẹ́ ẹnìkan tó lè sọ òyìnbó bọ́lúgi, tó sì lè gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀nà tí àwọn òyìnbó yóò fi kọ̀yìn sí Sàlámì Àgbájé. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ránṣẹ́ abẹ́lẹ̀ sí Adegoke Adelabu. Ibi tí kọ́kọ́rọ́ ti bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn nìyẹn o. Ní ti Adelabu, kinní kan ti wà tó ń jẹ ẹ́ lọ́kàn, kinní kan wà tó ń fẹ́
láti ìgbà tó ti gbọ́ pé wọ́n fẹ́ tún ètò ìjọba Ìbàdàn ṣe ló ti ń lé e kiri. Wọ́n ní wọ́n fẹ́ dá ìjọba ìbílẹ̀ tuntun ti ìlú Ìbàdàn sílẹ̀ àti pé akọ̀wé tí wọ́n bá yàn níbẹ̀ ni yóò máa pa gbogbo àṣẹ. Òun pẹ̀lú òyìnbó nìkan. Ipò tó wu Adélábù jù nìyí. Ó fẹ́ jẹ́ akọ̀wé àkọ́kọ́ administrative secretary fún ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n òun náà mọ̀ pé ó ṣòro nítorí gbogbo àwọn tí wọn ìbá tì í lẹ́yìn láti gba irú ipò bẹ́ẹ̀, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ Ìbàdàn Progressive Union ni wọ́n ti kọ̀yìn sí tipẹ́tipẹ́. Ẹgbẹ́ náà ló sì lẹ́nu jù nígbà náà nígboro ìlú Ìbàdàn. Ohun tí èyí túmọ̀ sí ni pé kò sí ẹni tí yóò fa Adélábù kalẹ̀ fún iṣẹ́ akọ̀wé ìjọba yìí. Bẹ́ẹ̀ ohun tó fẹ́ràn jù lásìkò náà láyé ẹ̀ nìyẹn. Yàtọ̀ sí pé yóò rí owó iṣẹ́ náà gbọ́ bùkátà gbogbo. Òun fẹ́ ohun tí yóò jẹ́ kí òun tún ní àpọ́nlé níwájú àwọn ará Ìbàdàn pátápátá. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Òbíṣẹ̀san ránṣẹ́ pé Adélábù pé kó rí òun ní ilé ẹ̀ níjọ́ kan, pẹ̀lú ìdùnnú ló fi lọ, bó tiẹ̀ jẹ́ pé kò mọ ohun tó fẹ́ sọ fún òun. Ìgbà tó débẹ̀ ni Òbíṣẹ̀san sọ fún un pé àwọn ìjòyè àti Olúbàdàn ló fẹ́ kó wá bá àwọn kọ lẹ́tà tí àwọn yóò fi fẹjọ́ Sàlámì Àgbájé sun àwọn òyìnbó, kó sì kọ ìwé tó lè fi tako ọkùnrin oníṣòwò náà dáadáa. Nígbà náà ni Adélábù sáré ronú, ó sì rí pé ohun tí òun ń wá ló fẹ́ tẹ òun lọ́wọ́ yìí o. Ó sọ fún Òbíṣẹ̀san pé òun yóò bá wọn kọ lẹ́tà, ṣùgbọ́n nǹkan kan wà tí òun náà fẹ́ kí àwọn náà ṣe fóun o. Òbíṣẹ̀san béèrè pé kí ni. Adélábù ní ohun kan ṣoṣo tí yóò jẹ́ kí òun bá wọn kọ lẹ́tà náà ni pé kí wọ́n jẹ́jẹ́ fóun pé wọn yóò fa òun kalẹ̀ láti ṣe akọ̀wé ìjọba tí àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá sílẹ̀. Bí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ fóun, òun yóò bá wọn kọ̀wé wọn. Lọ́jọ́ kejì, Òbíṣẹ̀san sọ pé òun ti rí Olúbàdàn àti àwọn ìjòyè o. Wọ́n sì sọ pé àwọn ti gba ohun tó wí, òun làwọn yóò fi ṣe akọ̀wé. Ṣùgbọ́n Adélábù kò gbà bẹ́ẹ̀. Ó ní kí Olúbàdàn àti àwọn ìjòyè ẹ̀ mú 1,000 owó pọ́ùn, £1,000, kí òun tọ́jú ẹ̀ sọ́wọ́. Bí wọ́n bá gbé ipò náà fóun, òun yóò dá owó náà padà fún wọn lójú ẹsẹ̀. Ṣùgbọ́n bí wọn ò bá gbé ipò náà fóun, òun yóò fi owó náà ṣe àjẹmọ́nù tòun ni o. Olóyè Olúbàdàn kan tí wọ́n ń pè ní Omíyalé ló padà wá bá Adélábù tó sì sọ fún un pé kó jọ̀wọ́ kó dín 1,000 pọ́ùn tó fẹ́ gbà yẹn kù, kó jẹ́ kí àwọn san 500 pọ́ùn, £500 fún un. Adélábù ní òun gbọ́, ṣùgbọ́n nígbà tí wọn yóò kówó dé 50 pọ́ùn péré, £50 ni wọ́n kó dé. Adélábù gbà á, kò sì fún wọn ní rìsíìtì, bẹ́ẹ̀ ni kò kọ̀wé pé òun gba owó kankan lọ́wọ́ wọn. Báyìí ni Adélábù gbé gègé ẹ̀ tó sì kọ ìwé àràmàǹdà sí àwọn òyìnbó, tó sì sọ òyìnbó rẹ́kẹrẹ́kẹ́ síbẹ̀ fún wọn. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí Sàlámì Àgbájé lọ́rùn kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá. Síbẹ̀, Adélábù fi àwọn òyìnbó bọ́ọ̀lùgì àti ìtàn àgbáyé oríṣiríṣi gbèyé lẹ́sẹ̀. Ó sì sọ pé àfi kí wọ́n yọ Sàlámì Àgbájé o. Nǹkan kan ṣo tó lè mú àlàáfíà wà nílùú Ìbàdàn nìyẹn. Làwọn òyìnbó bá sọ pé wọn yóò wádìí ọ̀rọ̀ náà. Yàtọ̀ sí eléyìí, lọ́jọ́ kan tí wọ́n ń ṣe ìpàdé àwọn ìgbìmọ̀ Ìbàdàn, Adélábù ṣètò àwọn kan tí wọ́n lọ fi ẹ̀hónú hàn níbẹ̀, tí wọ́n sì ń pariwo pé àwọn fẹ́ kí Olúbàdàn yọ Sàlámì Àgbájé lóyè kíákíá ni. Kò sì sẹ́ni tó mọ̀ pé Olúbàdàn fúnra ẹ̀ àti àwọn ìjòyè mọ̀ pé iṣẹ́ tí Adélábù ń ṣe fáwọn nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé òyìnbó tó wà níbàdàn gbà pé kí Àgbájé má lọ sípàdé, kó sì kúrò ní ipò tí àwọn ti yàn án sí títí tí ọ̀rọ̀ náà yóò fi yanjú. Síbẹ̀ àwọn òyìnbó tó wà lÉkòó kò fi taratara faramọ́ ohun tí àwọn Olúbàdàn ń ṣe. Wọ́n mọ̀ pé ọ̀tẹ̀ lásán ni. Àgbájé kò ṣe ohun tí kò dára kan sí wọn. Nítorí náà ni wọ́n ṣe ránṣẹ́ abẹ́lẹ̀ sí Òbíṣẹ̀san pé àwọn ò faramọ́ ohun tí Olúbàdàn ń ṣe yìí o, kó sì sọ fún ọba náà pé kó ṣọ́ra ẹ̀. Nígbà tí Òbíṣẹ̀san ti rí i pé ìjọba ń bínú, òun náà fà sẹ́yìn. Ó sì fẹ́ kí àwọn ìjòyè fi Àgbájé sílẹ̀. Ṣùgbọ́n àwọn ìjòyè ti lọ kọjá ibẹ̀ yẹn, nítorí Olúbàdàn ti gbẹ́sẹ̀ lé owó oṣù Àgbájé. Wọ́n sì ti sọ fún un pé àwọn yóò fi í lọ́rùn sílẹ̀ bí kò bá ti ní gba ipò tó tún ga ju èyí tó wà yẹn lọ. Ìyẹn tó bá ti faramọ́ pé lórí ipò tí òun wà yẹn ni òun yóò dúró sí láyé, òun kò fẹ́ àgbéga kankan mọ́. Ṣùgbọ́n Àgbájé kọ̀, ọ̀rọ̀ náà sì túbọ̀ búrẹ́kẹ́ sí i. Ní àsìkò náà ni àwọn Olúbàdàn padà sẹ́yìn. Òbíṣẹ̀san náà padà. Kò sẹ́nìkan tó fẹ́ fi ọwọ́ sí kí Adélábù di akọ̀wé ìjọba mọ́. Àwọn ẹgbẹ́ IPU pàápàá sì sọ pé
Adelabu kò ní rí nǹkan kan gbà lọ́wọ́ ìjọba. Inú bí Adelabu, ó ní òun yóò tú gbogbo ohun tí àwọn ṣètì ilé fi jó síta. Òun yóò sọ pé òun lòun kọ̀wé tí wọ́n ń gbé kiri. Òun yóò sì tú àṣírí ohun tí Olúbàdàn àti àwọn ìjòyè ẹ̀ ń ṣe. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìhàlẹ̀, kò sẹ́nìkan tó dá a lóhùn. Nígbà náà ni àwọn kan sì tún wá bá a pé kó dúró lẹ́yìn Sàlámì Àgbájé, kó kúrò lẹ́yìn àwọn Olúbàdàn. Ohun tí àwọn yìí sì sọ ni pé Adelabu ní bí àwọn bá ti lè lọ wá 1,500 owó pọ́ùn £1,500 wá, àwọn yóò mọ bí àwọn yóò ṣe kọ̀wé míì tí Àgbájé yóò fi bọ́. Ṣùgbọ́n wọn kò fún Adelabu lówó, ni gbogbo nǹkan bá tún dàrú fún un. Ohun tó tilẹ̀ wá ń dùn Adelabu jù ni pé gbogbo àwọn ìjòyè lòun tún há owó fún. Ó ní yàtọ̀ sí owó tí àwọn olóyè ní àwọn yóò fún òun tí wọn kò fún òun, òun lòun tún ń san owó ẹ̀yìn fún wọn, tí òun há owó lé àwọn ìjòyè náà lọ́wọ́ kí wọ́n lè fọwọ́ sí kí òun di akọ̀wé ìjọba. Ṣùgbọ́n gbogbo ẹ̀ pàbó ni. A ní Adelabu ní òun raṣọ pàápàá fún Olúbàdàn Fìjàbí. Ó ní òun sì ná tó 1,000 owó pọ́ùn tí òun fi ń fún àwọn èèyàn náà ní nǹkan nítorí ipò tí òun wá, tí gbogbo wọn sì ń lérí pé yóò ṣeé ṣe fóun. Àṣé wọn kàn ń gba owó òun ni. Ohun tó bí Adelabu nínú nìyẹn. Ó sì ní òun yóò tú àṣírí Olúbàdàn àti Òbíṣẹ̀san. Lásìkò yìí ni nǹkan túbọ̀ dẹnu kọlẹ̀ fún Adelabu ṣá o. Lẹ́yìn tó ti rí i pé wọn kò lè fi òun ṣe akọ̀wé, ó kọ ìwé oríṣiríṣi láti gba ipò yòówù tí wọ́n bá lè fún òun nínú ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n gbogbo ibi tó ń kọ̀wé sí náà ni wọ́n ti ń ta pa. Àwọn tí kò fẹ́ nínú àwọn ìjòyè àti àwọn olóṣèlú Ìbàdàn pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ lọ. Nígbà tí nǹkan sì le fún, ó tún kọ̀wé sí àwọn òyìnbó kan pé kí wọ́n gba òun síṣẹ́. Nígbà tí ìyẹn ò ṣeé ṣe, ó tún kọ̀wé sí wọn pé kí wọ́n yá òun lówó. Nígbà tí ìyẹn náà ò ṣeé ṣe, ó tún kọ̀wé sí iléeṣẹ́ UAC tó ti fìbínú kúrò pé òun kò bá wọn jà mọ́, kí wọ́n jẹ́ kí òun wá apalàbọ̀ níbi iṣẹ́ òun. Ṣùgbọ́n àwọn yẹn náà sọ pé kò síṣẹ́ kankan tí àwọn yóò fún un. Ńlá Adelabu bá kọ̀wé sí dókítà Ìbàdàn kan, ó ní kó wá rẹ́ǹtì ilé òun kó máa ṣiṣẹ́ dókítà ẹ̀ níbẹ̀. Ìyẹn Ikechukwu Ikejìání. Ṣùgbọ́n kò sọ́nà níbẹ̀ yẹn náà, ohun gbogbo dí pẹ́rípẹ́rí. Nígbà tí Adelabu kò sì tún rí bí gbà ló bá polówó ara ẹ̀ sínú ìwé ìròyìn. Ó ní ọmọkùnrin ọmọ ọdún 45 kan 35 years wà tó ń wáṣẹ́ o. Ẹni tó bá ní iṣẹ́ tó fẹ́ fún un kó tètè pé. Bẹ́ẹ̀ ni kò tún sẹ́ni tó pe Adelabu o. Àsìkò yìí ni àwọn ìjọba òyìnbó lẹ́kọ̀ọ́ gbé ìgbìmọ̀ kan dìde. Wọ́n sì fi ọkùnrin kan tí wọ́n ń pè ní Bọ́tà ṣe olórí ẹ̀. Wọ́n ní kí wọ́n wá sọ ọ̀rọ̀ Àgbájé àti àwọn ìjòyè Ìbàdàn. Wọ́n sì sọ pé kí gbogbo ẹni tó bá ní ọ̀rọ̀ lórí ìjà náà jáde sí gbangba. Àsìkò náà ni ẹgbẹ́ kan dìde tí wọ́n ń jẹ́ ẹgbẹ́ ọmọ ìbílẹ̀. Nígbà tí Ọlọ́run yóò sì bá a ṣe, Adegoke Adelabu ni akọ̀wé wọn. Níbẹ̀ ni Adelabu ti sọ̀rọ̀ ní gbangba. Nígbà tí ọ̀rọ̀ òun àti àwọn Àgbájé kò sì ti wọ̀ mọ́, ohun tó sọ náà ni pé Àgbájé ò yẹ lẹ́ni tó yẹ kó wà nínú àwọn àgbà ìjòyè Ìbàdàn. Nítorí yàtọ̀ sí pé ó jẹ́ ajá àwọn òyìnbó, àjòjì tún ni. Kó tó di ìgbà náà ni ẹgbẹ́ kan ti wà, ẹgbẹ́ àwọn àjòjì ọmọ Onilẹ Native Settlers Union. Ohun tí ẹgbẹ́ yìí ń sọ ni pé lóòótọ́ àlejò làwọn, síbẹ̀ àwọn ti di ọmọ Onilẹ, àwọn ará Ìbàdàn kò sì lè máa yan àwọn jẹ. Ẹgbẹ́ àjòjì ọmọ Onilẹ yìí, àwọn Ìjẹ̀bú ló pọ̀ jù nínú ẹgbẹ́ náà. ỌBAFẹ́mi Awolọwọ sì ni lọ́ọ̀yà wọn. Bẹ́ẹ̀ ló ti ṣe akọ̀wé wọn pàápàá nígbà kan kó tó ṣẹ̀ṣẹ̀ di lọ́ọ̀yà. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n wá dìde sẹ́yìn Sàlámì Àgbájé. Àwọn ni wọ́n sì ń gbèjà ẹ̀. Lẹ́yìn gbogbo ẹjọ́ tí wọ́n sì rò náà, àwọn òyìnbó dá Sàlámì Àgbájé láre. Wọ́n ní Olúbàdàn àti àwọn ìjòyè ẹ̀ ló jẹ̀bi. Wọ́n tilẹ̀ ní kí wọ́n san owó ìdààmú fún Àgbájé. Ọ̀rọ̀ náà sì bà àwọn ọmọ Ìbàdàn nínú jẹ́, nítorí wọ́n mọ̀ pé àwọn àjòjì ló lẹ́yìn àwọn yẹn, àti pé bí wọn kò bá tètè kó ara wọn jọ, àwọn àjòjì yóò gba gbogbo ẹ̀tọ́ àwọn lọ́wọ́ àwọn. Nígbà tí ọ̀rọ̀ náà yóò sì kúkú fọ́ lójú tán, àwọn tí wọ́n ń wádìí àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kan Olúbàdàn Fìjàbí láti orí ọ̀rọ̀ Àgbájé yìí dá a lẹ́bi. Ìjọba òyìnbó bá yọ ọ́ kúrò nípò. Wọ́n ní kó jókòó sílé náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì gba gbogbo agbára àti ẹ̀tọ́ rẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀. Wọ́n ní kò gbọ́dọ̀ pé ara ẹ̀ lọ́ba. Eléyìí túbọ̀ ta gbogbo àwọn ìjòyè àti ọmọ Ìbàdàn jí, àwọn alákọ̀wé, àwọn oníṣòwò àti àwọn màjèṣín ilẹ̀ Ìbàdàn gbogbo. Wọ́n ní àwọn òyìnbó fẹ́ fojú àwọn gbolẹ̀ ni. Wọ́n sì sọ pé àwọn àjòjì yìí ni wọ́n wà nídìí ọ̀rọ̀ àwọn. Báyìí ni àwọn èèyàn tí wọ́n ti ń bá ara wọn jà tẹ́lẹ̀ àti àwọn ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ń ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ń tako ara wọn.
ni wọ́n bá pàdé. Wọ́n sì pinnu pé àwọn yóò gba Ìbàdàn kúrò lọ́wọ́ àwọn àjòjì gbogbo. Nígbà náà ni àwọn èèyàn bíi Àdìsá Akínlóye, lọ́ọ̀yà kan tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó, Mọ́yọ̀sọ́rẹ́ Abọ́dẹrìn, Adegoke Adelabu àti àwọn míì bíi tiwọn, ìyẹn àwọn tí wọ́n jẹ́ ọmọdé, pàdé. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ronú bí wọn yóò ṣe kó àwọn àgbàlagbà Ìbàdàn gbogbo mọ́ra. Àwọn Awólọ́wọ̀ gan-an ni wọ́n fẹ́ bá jà o. Kò sí ohun méjì tí wọ́n ń torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ju nítorí òfin tuntun tó ń bọ̀ lọ́nà. Wọn ò fẹ́ kó jẹ́ àwọn àlejò ni wọn yóò di ọ̀gá àwọn olóṣèlú lé àwọn lórí. Ṣùgbọ́n nǹkan kò tí ì rọrùn fún Adélabú, ẹni tí ò níṣẹ́ gidi kan tó ń ṣe, tí kò sì sí owó lọ́wọ́ ẹ̀. Òyìnbó nìkan ló ń sọ kàndùkàndù. Bẹ́ẹ̀ ni kò kọ̀ láti dá wàhálà sílẹ̀ níbikíbi tí ẹnìkan bá ti fẹ́ dí i lọ́wọ́. Ohun tó ṣe sọ fún àwọn èèyàn pé kí wọ́n máa wo ìran òun o, kí wọ́n wòran òun àti Awólọ́wọ̀, òun yóò rí i pé òun fojú Awólọ́wọ̀ rí màbo. Báwo ni Adélabú ṣe bọ́ nínú gbèsè? Báwo ló ṣe di olóṣèlú tààrà? Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tí òun pẹ̀lú Awólọ́wọ̀ fojú kun ara wọn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ́rẹ́pẹ́rẹ́ ìtàn Adegoke Adelabu pẹ́ńkẹ́lẹ́mẹ́sì yìí, tó sì ń ṣe àkọsílẹ̀. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.